Mm. Iṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilẹ̀ ìní wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé láti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ìkéde ká máa lépa. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá Nation, no going back. Mo kí gbogbo wa, mo kí gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá lọ́kùnrin àti lóbìnrin. Mo kí gbogbo wa pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú gbogbo bí ojú ọjọ́ bá ṣe rí níbikíbi tí ẹnikẹ́ni gbogbo wa gbé wà. Mo dẹ̀ gbàdúrà fún wa wípé a ní dààmú lágbára Ọlọ́run, ojú wa ò ní rí bí. Mo kí gbogbo wa pé a kú ọdún, gbogbo àwa mùsùlùmí, mo kí wa pé a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Gbogbo àwa Krìstẹ́nì náà àti oníṣẹ̀ṣe, gbogbo wa ẹnikẹ́ni tí ọdún bá ti bá láyé, gbogbo wa ni ọlọ́dún lágbára Ọlọ́run, ojú wa máa rọ́dún. Àwa náà wà ní ìfẹ́lé ìdágbére fáyé, nǹkan ò ní ṣe ọmọ fún wa ní agbára Ọlọ́run. Nígbà tó bá máa fi di ọdún tó ń bọ̀, iléyá ọdún tó ń bọ̀, mo gbàdúrà pé ní agbára Ọlọ́run Olódùmarè nínú ilẹ̀ Yorùbá wa láti máa ṣe agbára Ọlọ́run, ojú ò ní tì wá. Mo kí bàbá mi, bàbá Bánjí Akíntóyè, mo kí bàbá ẹ ṣé, ẹ kú iṣẹ́ ìlú agbára Ọlọ́run, àní wá yín tí ojú ò ní tì yín o. Mo kí olóyè Sunday Igboho, ẹ kú iṣẹ́ ìlú agbára Ọlọ́run. Gbogbo apáta làjùmọ̀ máa dé orílẹ̀-èdè Yorùbá wa láyọ̀ àti àlàáfíà. A wà ní ilẹ̀ ìlérí lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run á mú wa dé ilẹ̀ ìmúṣẹ wa láyọ̀ àti àlàáfíà. Gbogbo wa pátá kò sẹ́ni tó máa yàn kúnnú wa. Mo kí gbogbo ẹ̀yin ọ̀gá mi pátápátá nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, mo kí yín. Ẹ̀yin tẹ́ wà ní diaspora àti gbogbo àwa tá a jọ wà nílẹ̀ Nàìjíríà wá ń bí báyìí, mo kí gbogbo wa pé kò iṣẹ́ ìlú lágbára Ọlọ́run, àní ṣọ̀rọ̀ sọ o, àní ṣìwí lágbára Olódùmarè, àwa ní tẹnugbó bí ọwọ́. Gbogbo wa pátápátá àdúrà wa gba, ojú ò ní tì wá. Mo kí gbogbo wa. Gbogbo ẹ̀yin tẹ́ wà lókèèrè náà, nínú ẹ̀yin tẹ́ ń fẹ́ wa, táwa náà ń fẹ́ ti yín, agbára Olódùmarè, wọn ò ní rò pé yín ká wa mọ́lé o, agbára Ọlọ́run. Ẹ̀yin náà wà ní délé bá sàárè wa nílẹ̀ nígbà tó bá tásìkò tí a fẹ́ gba ilẹ̀ Yorùbá, tí ilẹ̀ Yorùbá bọ́ sí, torí èmi mọ̀ pé ohun Ọlọ́run ni, ó di dandan kó wá sí ìmúṣẹ. Nígbà tí àsìkò náà bá tó, àtèmi àtẹ̀yin ẹnikẹ́ni nínú wa àní dẹni àwátì lágbára Olódùmarè, bó ṣe máa rí nìyẹn. Ojú ò ní tì wá, ọkàn wa balẹ̀, àdúrà wa gbà. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń pè mí lọ́tùn lósì, mo kí yín, ẹ ṣeun àdúpẹ́ lágbára Ọlọ́run. Gbogbo wa ò ní ṣàárẹ̀, a ní ṣàìsàn, ohun tó pọ̀ jù wá lọ ò ní bọ́lù wá. Gbogbo ìṣòro tó pọ́n akọjá agbára wa kò ní dé bá wa o. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú ìfẹ́. Ọlọ́run á ju bẹ́ẹ̀ ṣe fẹ́ràn mi, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ pè mí náà, mo kí yín, ẹ ṣé, àdúrà gbogbo wa ló máa gbà, ẹ ṣé àdúpẹ́. Ọ̀rọ̀ tá fẹ́ bára wa sọ láṣálẹ́ yìí kò fi bẹ́ẹ̀ pọ̀ rẹpẹtẹ. Bákan ni a ní ká jáde náà ká tún bára wa sọ̀rọ̀. Mo dẹ̀ kí ọmọ mi pàtàkì, ọmọ mi, àbúrò mi, Lady K, mo ṣé, òkú ìfẹ́ lágbára Ọlọ́run, mi ní wá etí o, ojú ò ní tì ẹ o, ò ní dààmú, gbogbo bó ṣe ń fẹ́ kó rí fún mi
á dára fún wọn náà jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run. Ayé ò ní gbọmọ lọ́wọ́ ẹ, ó ti ń dà kò dá mọ́, kò ní tọ́ sípin ayé ẹ. Gbogbo ẹ̀yin èèyàn náà tẹ́ dẹ̀ ń nawọ́ sí wa náà, tẹ́ ẹ níṣẹ́ ó níyẹn, àní ìyà ò gbọdọ̀ jẹ yín, tẹ́ ẹ fẹ́ kí ìyà ò ní jẹ yín o, ebi ẹnu ò ní pa yín lágbára Olódùmarè, ebi ẹnu ò ní pa yín o, ojú ò ní tì yín lágbára Ọlọ́run. Gbogbo ibikíbi tẹ́ ẹ léwédé tẹ́ ẹ ta gbòǹgbòdì, àánú Ọlọ́run á fọ̀hún síbẹ̀. Gbogbo nǹkan tẹ́ ẹ wá ń bá Ọlọ́run sọ, tẹ́ ẹ lè bá ènìyàn sọ tó dàbí òkè níwájú yín, Ọlọ́run á wó palẹ̀, á bá yín sọ di pẹ̀tẹ́lẹ̀ lágbára Ọlọ́run Olódùmarè. Mo kí gbogbo yín pátápátá, torí ọ̀pọ̀lọpọ̀ tó bá ṣe nǹkan wá ní ẹ má dárúkọ àwọn, so bó ṣe rí nìyẹn. So lágbára Ọlọ́run, àwọn èèyàn ò mọ̀ yín, èmi mọ̀ yín, Ọlọ́run dẹ̀ mọ̀ yín ní agbára Ọlọ́run. Gbogbo ibikíbi tí ẹ ti ń fọhùn ní rere, ayé ò ní já yín wálẹ̀ níbẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ọ̀rọ̀ ta fẹ́ sọ lálẹ́ yìí náà ò fi gbogbo ara pọ̀ púpọ̀. Kọ́lọ́run kó ṣàánú wa, torí bí gbogbo nǹkan ṣe ń rí nílùú yìí náà kò tẹ́ wa lọ́rùn, kò dùn mọ́ ẹnikẹ́ni wa nínú. Ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe. Ibi tó rí bá dání sí náà lèèyàn máa gbé. A wà nílẹ̀ Nàìjíríà ń bí, àkúkú lè sá lọ àríbí gbà lọ bá tiẹ̀ fẹ́ lọ. Bá bá di gbàdàgbọ̀n tá a bá lá jápa, àwọn ọmọ wa ń kọ́ bù la fẹ́ kó wọn sí. Nídìí èyí, àfi ká jọ máa forítì, ká dẹ̀ máa gbàdúrà sí Olódùmarè tó ṣẹ̀dá wa pé wọ Ọlọ́run ṣàánú wa o, ibi tó dá wa sí la wà yìí o. Àwọn tó fẹ́ gba ẹ̀tọ́ wa lọ́wọ́ wa, Ọlọ́run bá wa ṣe wọ́n mọ́ṣẹ́ o, agbára Ọlọ́run. Bó dẹ̀ ṣe máa rí nìyẹn, ẹ̀tọ́ wa Ọlọ́run á gbà fún wa. Ẹ wá wo àwọn bàbá tá a pè ní bàbá tá a fojú jọ, tá a wà sọ pé a fojú jọ, tó jẹ́ wípé ohun tí ìmọ̀tara ẹni nìkan òun ni wọ́n ń ṣe, ohun tó jẹ́ nǹkan tó jẹ́ kókó fún wọn. Ọ̀rọ̀ wa ò dùn wọ́n, ọ̀rọ̀ wa ò jẹ́ nǹkan kan lójú wọn. Kò tiẹ̀ wá yé wa mọ́, kò sáàbò, kò síná, kò sómi, kò sí nǹkan kan tá a lè sọ pé òun báyìí la fi ń jẹ ìgbádùn. Ọdún méjì bàbá wa Tinubu tún pé báyìí, a tún ṣì wà nínú pé a tún ṣì ń fá òògùn, à ń yáta ni. Ó lágbára. Bàbá Tinubu kan tiẹ̀ wá joyè olúrìndé ní etí ọ̀tún dí tòsì dí, gbogbo ariwo tá à ń pa báyìí kò sí nǹkan tó kàn wọ́n. 2027 yìí náà ni wọ́n ṣàṣì ń dúró lé lórí. Eré 2027 òun ni wọ́n ń sá, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé ó dìgbà tí èèyàn bá ń ka iye ọdún kí wọ́n tó mọ̀ wípé ìlú tó yá lóòótọ́ a mọ̀ pé ó ti bàjẹ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n tẹ̀yìn bá dé tẹ́ ẹ bá tiẹ̀ tún ṣe bẹ́ẹ̀ bá tiẹ̀ lè pọ́n bàrìbàrì, bẹ́ẹ̀ lè pọ́n koko, ẹ pọ́n bàrìbàrì ká mọ̀ pé yes, wọ́n tiẹ̀ try o. Ẹjọ́ mi ò lè sọ pé nǹkan báyìí nígbà ayé gbádùn tá à ń jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tàwa. A dẹ̀ ní ẹ tú wálẹ̀, ẹ̀yin rárá. Ọ̀rọ̀ yìí ò tiẹ̀ wá yẹ́nikẹ́ni mọ́nú gbogbo. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò yé mi mọ́. Koríta kò yé mi mọ́. Òun ni gbogbo wa wà ní orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ la dẹ̀ ṣe ráwọn olórí burúkú, àwọn aṣòṣì máa mọ̀, àwọn òpònú ayé fún mẹ́rẹ̀ kan tí wọ́n tún ṣì ń dúró nídúró pé wọ́n tún ń campaign fáwọn olórí burúkú yìí. Wọ́n tún ṣì ń campaign fún wọn. A sọ gbogbo ẹ̀ títí bàbá yìí kọ, bàbá ò mà dá wa lóhùn. Bàbá ò tiẹ̀ ṣe bí ẹnká pé àwọn gbọ́ nǹkan kan rárá, tí ẹ bàjẹ́ òkan mi ni bàbá ń fi ṣe. Eré 2027 ni wọ́n tún ń sá. Á sáré 2027, wọ́n kúkú mọ̀ pé ẹ dìbò, bẹ́ẹ̀ tí ẹ dìbò a ti wọlé. Ìgbà tí wọ́n fẹ́ ṣe eléyìí ni wọ́n sọ pé ẹ dìbò àwọn á wọlé. Wọ́n dẹ̀ ti sọ nísìn pé bẹ́ẹ̀ tí ẹ dìbò, ní ìsìn bẹ́ẹ̀ tí ẹ dìbò, wọ́n ti mọ̀ pé àwọn máa wọlé. Pàtó jẹ́ pé ìjọba tipátipá ni, ìjọba tó le koko bí ojú ẹja ni, bó ti tọ́ òsì mọ́, bó ti gbà wọn lókù tí wọ́n dẹ̀ ń ṣe. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ yẹn rárá. Nígbà tẹ́ ẹ lu ọdún méjì, tí ọdún méjì yín ṣẹ̀ṣẹ̀ pé ní May 29 ní ọdún méjì yín pé, tó dẹ̀ jẹ́ ní àwa ní June báyìí ń sìn. Síbẹ̀síbẹ̀ owó yíyá ni, ṣe ni bàbá kan fi wá yáwó kiri ni. Gbogbo owó tẹ̀ tí ẹ̀ ń wá yá ìbàbá, ìbéèrè mi rèé, bàbá Tinubu kí lẹ fi ṣe? Torí mi ò rí gbogbo owó tí wọ́n yá látijọ́ yìí, àwa ò mọ ohun tí wọ́n fi ṣe o. Ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ mọ ohun tí wọ́n fi ń ṣe, ẹ jẹ́ ká mọ̀. Torí kò yé àwa. Kò sí ààbò, ojoojúmọ́ ni Fúlàní ń gbé wọn pa. Ojoojúmọ́ ni là ń gbọ́ròyìn, Ọlọ́run má jẹ́ á gbọ́ròyìn ìbànújẹ́.
Ọlọ́run má jẹ́ àgbọ́rọ̀ yín wàhálà lójoojúmọ́. Kò sí iná bá a ṣe wà yìí nísìn, kò sí iná, ring light látàn la fi ń ṣe programming. Kò sí iná, kò sómi, kò sí títì tó já garaga. Tó o bá fẹ́ lọ sí láti Abẹ́òkúta lọ sí ìyànà Ìpàjà ní ìsìn, tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá jẹ́ mọ́tò tó bá rìn lẹ̀ tó bá 1 hour 30 minutes òun ni nígbà tí títì dá. Ní ìsìn tó o bá fẹ́ lọ torí Ọlọ́run, tó o bá fẹ́ lọ ṣe nǹkan ní aago 3 tí tètè jáde nílé láago 10 àárọ̀ ló lè meet 3 o'clock yẹn. Tó o bá ti jáde by 10 o sì lè meet 3 o'clock yẹn. Ẹ wo iye wákàtí tá a fẹ́ lò nínú mọ́tò. Tẹ́ ẹ bá lè kó pé bóyá àti ẹ lọ ra nǹkan lẹ́kọ̀ọ́ báyìí, tó bá máa dé báyìí ẹsẹ̀ báyìí máa wúgbe. Ó tiẹ̀ wá tó go slow burúkú nígbà tọ́nà ò dáa. Ọ̀nà ò dáa, gbogbo ẹ̀ là ń sọ. Èmi ò wá mọ ohun tí wọ́n ń fi owó tí wọ́n ń yá burúkú ṣe. Wọ́n tún ti ń lọ yáwó ẹgbà wa o. Ẹ̀yin aráàlú, ẹ̀yin èèyàn pàtàkì, ẹ bá wa bẹ̀ wọ́n kí bàbá Tinubu má fi wá yáwó. Mélòó ni gbogbo wa lórí ìlú tó ń fi wá yáwó lójoojúmọ́. Èyí tẹ́ ẹ̀ yá àríwọ̀n ẹ fi ṣe. Awíwíwí apariwo ń ṣe ni bàbá ṣe bí ẹ̀. Gbogbo ohun tó ti ẹ̀ ń ṣẹlẹ̀ báyìí kò kan bàbá Tinubu rárá. Wàláì tàláì símọ́bìláì kò kan bàbá Tinubu yìí. Ó kàn ṣe bí ẹ̀ ń ká pé òun ò gbọ́ ni. Ọmọdé ń pariwo, àgbà ń pariwo, gbogbo ẹ̀ ń pariwo. Irọ́ wọn pé kíní. Ayé ìgbà kan tí wọ́n ti ẹ̀ ń kọrin wo ìtàn tí àwọn olórin kọrin pé ìlú lé o kò sówó lóde. Àṣà tí ẹ̀ sì ń jẹ̀gbádùn gbà yẹn ni. Ìlú lé o kò sówó lóde. Ọkùnrin ń kígbe, obìnrin ń kígbe. Kálukú ló ń kígbe owó. Èyí tá àti ẹ̀ ń wá ké ní ìsìn ó kọjá bẹ́ẹ̀. Ó súyàn. Kò sẹ́ni tí ò mọ̀ pé ohun tó wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ó lẹ́tìkẹ́ bí àṣà ọmọ mi. Ó lẹ́kẹ̀ ń kà pàápàá níbi tó ó tún lẹ́yìn gbò lẹ́tìkẹ́ tán ó tún lékè ń kà. Ó tún lágbára jù. Ṣùgbọ́n àdúrà mi sọ́lọ́run ni pé kọ́lọ́run kó wa yọ lọ́wọ́ àwọn ẹni ibi ìka èèyàn yìí. Kọ́lọ́run kó gbogbo wa yọ. Torí mi ò mọ ohun tá a dẹ̀ fẹ́ ṣe mọ́. Pariwo. Ó ti ẹ̀ sú everybody. Ó ti ẹ̀ sú mi. Torí tá a bá tiẹ̀ lè jókòó ń gbà mí báyìí, ọ̀tọ̀ ni nǹkan tẹ̀ tún máa gbọ́. Kò sí nǹkan tá a fẹ́ ṣe ní. Lẹ́yìn kí gbogbo wa náà ká dé ṣe kíni. Ká dé máa bọ́ lọ́hùn sọ. Ká máa bọ́ lọ́hùn fà. Káàfà máa pariwo. Kí Mùsùlùmí, kí Kìrìsìtẹ́nì máa pariwo. Kó níṣẹ̀ṣe pàápàá má jáwọ́. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí wọn fẹ́ ká lọ. Torí ìjẹkújẹ selfish náà dẹ̀ ni. Bàbá Tinubu ọmọ ọkọ lámọ̀ yín sí. Ṣùgbọ́n wà tẹ́ ẹ̀ ń hù yìí ńkọ́. Ìwà kílẹ̀ ń hù yìí torí kò sí ọmọ ọkọ tó máa bẹ lọ́hùn pé kí ilé bàbá òun bàjẹ́. Kí ló dé? Sọ irọ́ ni. Bàbá ò gbọ́ tiwa o. Kò tiẹ̀ ṣe bí ẹ̀ ń pò ń gbọ́. Lẹ́yìn wípé kọ́lọ́run Olódùmarè fúnra ara dìde. Kọ́lọ́run dojú kọ wọ́n fúnra ara ẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ńlá. Kọ́lọ́run dìde pẹ̀lú ọwọ́ agbára ńlá kó dojú kọ wọ́n, kó gbò wọ́n jìgìjìgìjìgì. Ìṣẹ̀lẹ̀ tó máa lágbára tó máa ṣẹlẹ̀ táwọn náà fi máa mọ̀ pé ṣé mi ò ti ń kọjá àyè mi báyìí tán máa mọ̀ pé àwọn ọmọ Yorùbá ló ń jìyà. Kọ́lọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn kíákíá. Torí mi ò mọ nǹkan tá a fẹ́ sọ mọ́. Olórin kọrin. Ẹni wàásì ṣe wàásì. Oníwàásù ṣe wàásù. Oníkálukú kàn ń wí tiẹ̀ síbẹ̀síbẹ̀. Ìkan ṣoṣo náà ni wọ́n ń ṣe. Kí lòun? Wọ́n kàn ń ṣe rádá. Ọ̀rọ̀ wọn ò tiẹ̀ wá yé mi mọ́. Ọ̀rọ̀ wọn ò yé èèyàn mọ́. Wọ́n rán yẹn pọ̀. Wọ́n kàn ń ṣe jágajàga bá mú fáyín àǹfààní. Wọ́n kàn ń ṣe jágbajàgba ni. Kọ́lọ́run Elédùmarè kó ṣàánú wa. Torí ó sú mi. Èyí tá àti ẹ̀ tí ń wá gbọ́ tó tún jẹ́ kàǹkà. Òun ni towó tán tún ní wọ́n tún fẹ́ lọ yá. Ẹ̀yin èèyàn mi. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ bàbá yìí kó jọ kó má fi wá yáwó mọ́. Èyí tí wọ́n fi wá yáwó ó ti tó. Èyí tán fi wá yáwó ó ti tó. Torí owó tí wọ́n ń yá ìyẹ̀jọ̀ kí ni wọ́n fẹ́ fi san? Ta ni fẹ́ san? Torí ó sú wa o.
ẹ máa gbọ́ o torí nígbà mo tiẹ̀ tún gbọ́ mo ní níbo la wá fẹ́ gbà báyìí torí Ọlọ́run ẹ máa gbọ́. bílíọ̀nù yẹn làwọn ò tó yá o wọ́n ní bákan náà lọ́dọ̀ oríṣi kẹta àwọn ò yá. ẹ ní sùúrù. bẹ́ẹ̀ni ìyẹn àbàtẹ̀ 15 bílíọ̀nù yẹn làwọn ò tó yá o wọ́n ní bákan náà lọ́dọ̀ oríṣi kẹta àwọn ò yá mílíọ̀nù márùndínláàádọ́rin owó euro ìyẹn àbàtẹ̀ 65 million euro làwọn fẹ́ yá o ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí owó tí ààrẹ ní káwọn yá ọ̀nà mẹ́ta káwọn lè fi ṣe àwọn ètò kan lórílẹ̀‐èdè Nàìjíríà ni o wọ́n ní àwọn ètò owó gangan àtàwọn iṣẹ́ wo ni wọ́n máa bẹ́ẹ̀ fi ṣe o wọ́n ní ohun amáyédẹrùn àwọn ò fi pèsè rẹ̀ lórí ètò iṣẹ́ àgbẹ̀ ìyẹn iṣẹ́ àgbẹ̀ àwọn kọ́lé lórí ti ìlera ètò ẹ̀kọ́ pípèsè omi tó dágara omi tó mọ́ gere ìdàgbàsókè ètò ààbò pípèsè iṣẹ́ fún àwọn ìran tí ń bọ̀ àti pàápàá jùlọ láti lè rí dájú wípé ètò owó náà ó wà lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn sì ṣe àtúntò bí a ti ń náwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni wọ́n kọ sínú ìwé tí wọ́n fi ṣọwọ́ o sílé ìgbìmọ̀ aṣòfin àgbà wọ́n ní bó ti jẹ́ pé látàrí pé wọ́n ti yọ owó ìrànwọ́ orí epo tó sì jẹ́ pé ipa rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní farahàn lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wọ́n ní ìdí gangan lèyí táwọn fi ń bẹ́. ẹ jọ owó ìrànlọ́wọ́ orí epo tí wọ́n yọ kí ni wọ́n fi ṣe níbo ló wà ṣé ọwọ́ tiwọn láti fẹ́ béèrè ni àbọ̀wọ́ àwọn state government torí kò yé wa wọ́n sọ pé wọ́n yọ owó ìrànwọ́ orí epo wọ́n sì tún yáwó wọ́n dẹ̀ ń yáwó lójoojúmọ́ ní gbogbo ìgbà owó ìrànwọ́ orí epo yẹn kí wàá ní kókó ẹ̀ kí ni nǹkan kí ni wọ́n fi ń ṣe kí ni ìwúlò ẹ̀ pé wọ́n yọ o a mọ̀ pé a ti ń fara jìyà ẹ̀ torí kò sẹ́ni tí ò jìyà ẹ̀ kò sí níbẹ̀ bá fẹ́ láti bíbá ẹ̀ sókè ń bẹ̀ yẹn ní ìsìn kò sí mọ́tò 100 naira mọ́ 200 naira ni bá fẹ́ gọ̀kadà 200 naira ni ohun táwọn wọ̀ wàásù tẹ́lẹ̀ káwọn tó débẹ̀ wàásù ní 50 naira òun là ń wọ̀ 200 naira ní báyìí times 4 ni a ti mọ̀ pé gbogbo wa la jọ ń jìyà ẹ̀ tó bá ní ìsìn tí ò bá síná tí n bá gbé jẹnẹrétọ̀ mi bọ́ síta ní ìgbà kan tí n bá ra epo 3000 wàláì gbogbo omi inú físà mi máa tutù títí kan mínírà ó máa tutù débi pé màá tà fún tí n bá tà súlẹ̀ ǹjẹ́ tó bá dijọ́ kejì màá tún tà ó tún dijọ́ kẹta kí n tó tún tàn mí ní ìsìn tí n bá ro ní 6000 7000 ó kàn máa tutù níwọ̀nba ni kì í ṣe pé mo lè rí tà níjọ́ kejì ó yá gbogbo wa là ń jìyà ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ gangan kí ni ìṣòro bàbá yìí gangan pẹ̀lú owó yíyá owó ìyá àmọ́ bí tẹ́ kó sí ẹ̀dẹ̀ tó ń yá mi ẹ máa gbọ́ o. wọ́n fi ń béèrè fún àìfọwọ́sí ilé ìgbìmọ̀ aṣòfin o kí wọ́n bá wọn jàn án lóǹtẹ̀ káwọn lè rí àǹfààní àti yá owó sí o nílẹ̀ òkèèrè ni àti lábẹ́lé láti lè san àwọn owó àjẹ́lẹ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n ní àníṣe ìdí táwọn fi gbé ìgbésẹ̀ yìí ni láti lè pèsè iṣẹ́ o láti lè rí dájú pé àwọn rú sókè o ọ̀nà táwọn èèyàn fi máa ní àwọn iṣẹ́ oríṣiríṣi lọ́wọ́ tí wọ́n lè máa kọ́ wọ́n ní àwọn sì lè fi àǹfààní pèsè ọ̀nà tí àwọn kálukú tí ó fi ní okòwò tiẹ̀ òun lọ́wọ́ o táwọn sì fi àdínkù bá òṣì àti ìṣẹ́ tó jẹ́ pé oúnjẹ gan yóò sùn wá bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti pàápàá jùlọ ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà yóò sì lè rú gbọ́gbọ́n sí o. ẹ̀ ń pé káwọn àgbẹ̀ padà sóko kán máa lọ roko ẹ máa ṣe kinní kan fún wọn ẹ máa ṣe empowerment fún wọn oko tẹ́ ẹ ní kí wọ́n padà lọ yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé wọ́n bá wọn lé Fúlàní kúrò lóko ẹ ní káwọn bàbá oníbàbá ìyá oníyà kan máa lọ dáko wọn á wá dáko yẹn tán Fúlàní àtúgbẹ̀yìn lọ́wọ́ tán lọ jẹko wọn á tún kó màálù lọ́wọ́ á lọ jẹko ẹ dẹ̀ rí nǹkan kan ṣe sí ṣé ìyà ńlá kọ́ leléyìí original ìyà ńṣe ni bàbá yìí dìídì mú ọ̀rẹ́ dání tó mú pàṣán dání tó wá ń kó yá wa lákọlákọ tí ò dé yẹ kó rí bẹ́ẹ̀ a dẹ̀ ń sọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá
ẹ jẹ́ ká yí la ojú báyìí, ẹ jẹ́ ká la ojú wa, ká wo ọ̀tún ká wò òsì, nítorí wípé kí ni, ṣé ẹ rí tá a bá sì dúró di pé òṣèlú la fẹ́ máa gbáyà kiri ilẹ̀, baba ńlá ẹlẹ́yà ni, bẹ́ẹ̀ ni baba ńlá òṣì ńlá gidi ni, nítorí àwọn ará bíi àwọn olóṣèlú yìí wọn ò fẹ́ kí ẹni tí ebi ń pa kó yó. Gbogbo ẹni bá tiẹ̀ sì ń gbá tẹ̀lé wọn, èmi kà wọ́n kó níranù olóṣì ni mo kà wọ́n sí, nítorí èlò ni wọ́n fẹ́ fún yín, owó pínọ̀tì tí wọ́n ń kó lé wa lọ́wọ́, tá a máa jó tá a máa yọ̀ lé lórí. Tí n bá tiẹ̀ tún wo ẹlòmíì báyìí, àánú ẹlòmíì àánú ara mi gan á tún ṣe mí pé ṣé ní òṣì làwọn ará bí ìfẹ́ kú sí, kí ẹnìkan máa fi mí ṣiṣẹ́ kó máa fi mí rúgbó. Orí mi kọ̀, òṣì ńlá, ẹlẹ́dàá mi kọ̀, orí mi kọ̀, orí mi kọ̀, orí tèmi kọ̀. Nígbà tí àwọn bá kó mílíọ̀nsì owó sínú ilé pamọ́, tí wọ́n wá mú 10,000, 5,000 tán fi ń tàn wá jẹ, tá a máa jíjó ọlọ́màjà, jíjó ẹlẹ́yà, ijó òṣì, ijó jàwárà kàdúrú, tá a máa jó tẹ̀lé wọn lẹ́yìn, ijó ranù tá a máa jó tẹ̀lé wọn lẹ́yìn. Olè bàbá wa ara yẹn ló ń pẹ́ kára wọn tó gan, kí ló mú ara wọn le, orí wọn ti burú dànù. A tún máa jójó ẹlẹ́yà tẹ̀lé wọn lẹ́yìn. A dẹ̀ sọ fún yín, ẹ jára yín, níbi tí ojú ti ẹ̀gbẹ́ wa làdé yìí ń sìn, tá a rí nǹkan táwọn aráabí yìí ń ṣe fún wa, tó jẹ́ kí bàbá bá ń jẹ, ọmọ atúnjókòó á jẹ, ìyàwó á jẹ, ìdílé wọn nìkan ṣe náà fẹ́ kó máa lówó, ẹni lówó nìkan ṣoṣo náà fẹ́ kó máa lówó, wọn ò fẹ́ kówó ìkó káàkiri. Gbogbo nǹkan tó dẹ̀ tọ́ sí gbogbo wa pátá làwọn aráabí ìjókòó tí wọ́n ń pín. Wọ́n máa fowó òṣì, wọ́n máa fi gún wa lọ́wọ́, wọ́n máa fi gún wa lẹ́yìn. Iléyá tó ti ẹ̀ kọjá, ẹ wá lọ wo ẹlẹ́yà ń gbòòrò, ẹ wá lọ wo ẹlẹ́yà ń gbòòrò, ẹlòmíà lálé wọn báyìí kó tó fún wọn lówó. Èlò náà fẹ́ ha 2,000 àwọn ìyá oníyà 2,000 àwọn ìyá oníyà, èyí tó bá háwó pin àdìgbò ẹ̀ ló máa há 5,000. Wọ́n wá tò lọ bí ọlá ọlọ́run, ọlá ọlọ́run. Tí n bá rántí gbogbo ìrìn àjò yẹn báyìí, ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi pé ìrìn àjò olóṣèlú dirty game ni. Àwọn dẹ̀ máa ti àwọn tí wọ́n jáde nínú ilé tí wọ́n bá ń ṣiṣẹ́, tí wọ́n tiẹ̀ sí pé kíní rárá, wọ́n á ti lọ gbé ẹran òróró nǹkan kan, wọ́n á ti lọ gbé fún wọn. Ẹsẹ̀ ni wọ́n ń lò, èyí tó jẹ́ kìrìsìtẹ́nì, tá a mọ̀ ní kìrìsìtẹ́nì, wọ́n lu ẹsọ̀ fún wa tó máa gbẹran léyà, á dẹ̀ gbà lójú wa báyìí tó ṣojú wa tà. Níbi táwa gbé tiẹ̀ ṣe ń dúpẹ́ tiẹ̀ fún wa lówó ẹdìyẹ káwa fi jẹun. Ṣáyíjọ́ wo la fẹ́ ṣe gbogbo ìṣe orí burúkú yẹn gbà? Nígbà tí wọn ò forí tiwa náà gbóòórùn mú, tí wọn ò fi wá ṣépè, tí kì í ṣe pàwa náà ti ro wọ́ra wa pin wípé àwa náà ò lè jẹ́yàn mọ́ láyé. Tí ìlú yìí bá da, ẹnìkan ò ní délé ẹnìkan tọrọ owó fi jẹun. Kí ló ń wá káàkiri? Nígbà tí wọn náà ti mọ iye tó wà lákàntì ẹ̀, tó ti mọ iye nǹkan tó fẹ́ ná, tó ti mọ iye tó wà lákàntì ẹ̀, kí ló fẹ́ délé ẹnìkan lọ tọrọ owó fún? Òun ní ìdí ẹ̀ náà, kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀? Ṣùgbọ́n ẹ wo ibi tí wọ́n bá wa dé, síbẹ̀síbẹ̀ náà wọ́n náà tún fi wá yáwó kiri ni. Ẹ jọ̀ọ́, owó tó ń fi wá yá kiri ìta ló fẹ́ san. Ìyẹn la ṣe ń sọ fún wa wípé kò sí nǹkan méjì, Yorùbá nation no going back. Kò sí nǹkan kan tó lè dáhùn fún ìbéèrè ju Yorùbá nation lọ. Ká dá dúró. Olóyè Sunday Igboho ti gbé wa sí jájú ọ̀nà. Bàbá Bánjí Akíntóyè ti lànà fún wa, alànà wà ní ó ti lànà fún wa. Olóyè dẹ̀ ti ṣíwájú ogun ní ká. Ṣé ó dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ wá dìgbà tán bá pé ẹ bọ́ ta o, ká máa kárí ẹlẹ́yè lè ní ajáde o. Àwọn kan tiẹ̀ ń sọ ẹ bá wa sọ fún bàbá kó ṣígun fún wa. Bàbá ò dẹ́ni bòdì mọ́lẹ̀ o. Nígbà tí ẹnìkan sọ̀rọ̀ nínú mítìn kan tá à ń ṣe láàárọ̀ yìí ló ń sọ wípé ó ní àwọn Fúlàní yẹn dé àdúgbò àwọn. Ó ní nǹkan tí nígbà tán kọ́kọ́ pé mítìn lákọ̀ọ́kọ́ tí ò jẹ́ kó òun wọlé nìyẹn, ó láwọn wà lójú iṣẹ́ gidi pé àwọn ṣẹ̀ṣẹ̀ lé gbogbo àwọn Fúlàní yẹn kúrò ládùúgbò tàwọn láàárọ̀ yìí. Ó ní nítorí wípé àwọn ò mọ̀ pé wọ́n ti wà nínú àwọn àkọ́kù ilé tó wà nínú igbó yẹn tí wọ́n ti ń gbé bẹ̀ tipẹ́ pàápàá. Pé bẹ́ẹ̀ nìkan ṣe rí tracy tí wọ́n tó sọ fáwọn báyìí àwọn dìgbù lọ bá wọn ni àwọn lé wọn tèfè pé igbó rere àwọn ò fẹ́ rí yín bí. Káwọn má rí yín, tẹ́ ẹ bá tún ṣẹ́ ládùúgbò yìí, òkú lẹ́lẹ́jà ń tà.
wọ́n sá lọ nà án nígbà tí ṣé wọ́n tó wa ni bó ti nǹkan wọn reinforce ara wọn wọlé tó wọn ò tó àwa ọmọ onílùú kí là ń wò lára wọn ìgbà táwọn yẹn lé wọn ní ìsìn ṣé ẹ mọ̀ pé bí kan náà fẹ́ lọ wọlé sí táwọn tí bẹ́ẹ̀ náà bá tún lé wọn wọ́n máa wá bí gbà kálọ ẹni bá máa padà sílùú àpadà sílùú bá ọ̀dẹ̀ padà sílùú wọn èyí tó bá fi kú ṣèfàjẹ́ wàhálà àti ènìyàn yẹn kan yẹn ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ bá wọn sáà kan wá lọ sọ fún wọn kan ní ẹ fi wọ́n lẹ̀ o ọ̀gá wa ò tí ì ṣìgún fún wa you dey play pọ́sí o wọ́n ní àwọn ètò ga jù nínú àwọn iṣẹ́ àti ètò èyí tí àwọn fẹ́ ṣe yóò lápájá o jákèjádò gbogbo ìpínlẹ̀ níbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti pàápàá jùlọ lólùlù ilẹ̀ wa ìlú Àbújá. àwọn ò bá yín máa bo owó náà ń yá owó ni bàbá ń yá. lọ́wọ́lọ́wọ́ báyìí ni ò tí ì tó lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá sọ nípa ojú ọ̀nà ni iná ohun àmúṣagbára wọ́n ní gbogbo rẹ̀ pátápátá làwọn fẹ́ rí dájú wípé o àlàfo tí ń bẹ ń bẹ àwọn ti pátápátá wọ́n ní ṣùgbọ́n káwọn tó wá lè ṣe èyí o àwọn ò rí dájú wípé àwọn gbọ́dọ̀ yá owó níbi ọ̀nà bíi mẹ́ta àti lórílẹ̀-èdè ni o lábẹ́lé. gbẹgẹlẹgbẹ arúgbó jẹ gbèsè ta ni ó san wọ́n ní káwọn tó lè fún wa lóhun àmúṣọrọ̀ ní àwọn nǹkan ọ̀gbàyé gbádùn bíi iná ni bíi omi ni bíi títì ni bíi nǹkan kan iṣẹ́ àgbẹ̀ ni wọ́n láfi táwọn bá yáwó ní ọ̀nà mẹ́ta ṣé ẹ rí ipa àti rógo ṣé ẹ rí ipa àrógo ńbo la fẹ́ gbà ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run máa gbà wá Elédùmarè máa gbà wá wọ́n láwọn á yá owó ní ọ̀nà mẹ́ta ni pé wọ́n fẹ́ yá owó yìí sàn án gbàǹkangbì owó kọ̀bìlì kan ń gbẹ́ òun ni wọ́n fẹ́ yá ẹ̀yin èèyàn mi ṣé ń gbọ́. abẹ́lé ni o káwọn lè fi ṣe gbogbo àwọn nǹkan gbòógì yìí láti lè ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó lè mọ gbádùn fàlàlà lẹ́yìn táwọn bá ti pèsè àwọn nǹkan amáyédẹrùn pátápátá wọ́n fẹ́ púpọ̀ lọ́rùn nínú owó ìròyìn The Nation èyí tó jáde láàárọ̀ tòní ẹ lọ kà á síwájú sí níbẹ̀. káàbọ̀ Ọlájùmọ̀kẹ́ inú owó ìròyìn The Punch lè bí ó ti mú ṣẹ́ṣẹ́ fún láàárọ̀ nínú oko. wọn á nílò tí yọ wọ́n láfi tí àwọn bá yáwó ní ọ̀nà mẹ́ta káwọn tó lè bá wa ṣe àwọn ohun àmúṣọrọ̀ gbogbo àwọn nǹkan tí ìgbàyé gbádùn káwọn ọmọ Nàìjíríà tó lè gbádùn ẹ̀yin èèyàn mi ìbéèrè mi rè ìjọ wo la fẹ́ ṣe lé ìgbà ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ìjọ wo la fẹ́ ṣe lé ìgbà a ní kí gbogbo wa ká múra ká gbára wa lẹ̀ ká dìde ká gbára wa sílẹ̀ lọ́wọ́ ìjọba amúnisìn ìjọ wo la fẹ́ ṣe wọ́n fi wá yáwó lóko wọ́n fi wá yáwó lódò Ọlọ́run má jẹ́ wọ́n fọmọ ẹdìyẹ sọfà ní ìtàn sì ń bá bọ̀ owó tí wọ́n ń yá yẹn jọ ta ló fẹ́ san kí ni wọ́n fẹ́ fi san ṣé bí wọn àwọn ohun tá a gbójúlé òun ni bàbá òṣì yìí ń yá owó dè lọ́rùn yìí torí wọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ wọ́n kọ̀ Yorùbá Nation máa dúró à ń lọ torí ojoojúmọ́ làwa ń sọ fún Ọlọ́run à ń sọ fọlọ́run ká ń farapọ̀ lè fọlọ́run pé Olúwa àní ìṣẹ̀lẹ̀ alágbára tó máa ṣẹlẹ̀ tó máa mi Nàìjíríà títí tó máa bí Nàìjíríà wò tó máa fa Nàìjíríà ya tí Yorùbá Nation fi máa ráyè jáde pẹ̀lú ìrọ̀wọ́rọ̀sẹ̀ Ọlọ́run àfi kó ṣẹlẹ̀ ní kíákíá wọlá ìyà tá à ń jẹ gbogbo orí tó ń jìyà àwọn ọmọ tán ti ṣẹ̀ṣẹ̀ ń bí tí ó yẹ kán bí sínú ọlá sínú iyì sínú ẹ̀yẹ tó jẹ́ inú ìyà ni wọ́n ń bí wọn sí Ọlọ́run wọlá bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ kankan àdàbí tó bá jẹ́ rọ́là ń pamọ́ wọn tí kì í ṣe pé bóyá yà ń jẹ gbà lóòótọ́ òun ni wọ́n máa mú jẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ohun tó tọ́ sí wa kọ́ là ń rí ohun tó yẹ ká jẹ kó là ń jẹ Ọlọ́run o àfi kó ṣẹlẹ̀ kankan kí Nàìjíríà wó lulẹ̀ kó fàyà kí Yorùbá Nation lè jáde pẹ̀lú ìrọ̀wọ́rọ̀sẹ̀ bá a ṣe fẹ́ nìyẹn Ọlọ́run Olódùmarè gbà fún wa bẹ́ẹ̀ má fi wálẹ̀ Ọlọ́run má yẹ̀ wá gbálẹ̀ Olódùmarè ṣàánú wa
wo títóbi ọlá rẹ fi ṣàánú wa, wo títóbi agbára tó o fi ń jẹ́ Ọlọ́run, ó yá fi ṣàánú wa, kádùúrà wa gbà, kádùúrà wa ṣètẹ́wọ́gbà torí ó ti sú ọ̀pọ̀lọpọ̀. Irú àwa tá a jókòó yìí gan, mi ì ní purọ́ fún yín, ó ti sú èmi gan. Torí mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe mọ́. Mi ò mọ̀. Tí n bá sọ pé mo mọ̀, irọ́ ńlá ni mo pa. Mi ò mọ̀. Bí a ṣe wá ń pariwo, ẹ wò, nínú ìròyìn níjọ́ tí wọ́n ṣe ìròyìn yẹn, àwọn kan nínú rédíò kan, àwọn kan tún ṣe pé kìíní tẹ́ ẹ bá gbọ́ bí àwọn èèyàn ṣe mọ̀ pé tán bá ṣe ìròyìn yẹn tán, wọ́n á ló yá, wọ́n á ní kó ní kálukú máa pè wọlé. Nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í pè wọlé, ṣé kí n má tàn yín jẹ? Ó sú bàbá kan, ó bèpè ìrẹ̀lẹ̀, ṣe náà pa fóònù mọ́lẹ̀ níbi tí ìjọba Nàìjíríà gbé kó wa ní papámọ́radé tá a lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́. Tẹ́ ẹ bá ti ń sòdodo ọ̀rọ̀ báyìí, wọ́n á ní ó ti tó bẹ́ẹ̀, àwọn ò fẹ́. Ẹ máa gbọ́ o. Lánàá mo kọrin kan pẹ̀lú ẹ̀jọ̀. Mo ní gbogbo wọn lò lọ́wọ́ ń bẹ̀. Gbogbo wọn lò lọ́wọ́ ń bẹ̀. Gbogbo wọn lò lọ́wọ́ ń bẹ̀. Ẹ máa gbọ́ o. Mo kà á lọ ní ìgbẹ́jọ́ ń kọ láàárọ̀. Àwọn arúgbó ìjọba ṣe. Wàbáyà akẹ́kọ̀ọ́ ìjọba yìí kí ló fẹ́? Ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo ẹ̀kọ́ láti ṣèjọba. Abubakar Atiku, ó ti ṣe vice president. Ẹ má máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Ṣé ẹ gbọ́? Ẹ jẹ́ ká jà fúnra wa. Wèrè ní gbogbo wọn. Ṣé ẹ gbọ́? Wọn ò ní jẹ́ ká ẹ sọ wọn láyé ẹ̀ òjọ́. Ṣé ẹ gbọ́? Wọ́n pa fóònù wọn bàbá. Ó kọ́ mi ọkọ rẹ̀ láàárọ̀ yìí ṣèwọ̀n àdúpẹ́ orí ọdún ni. Ara nǹkan tí mo sọ níjọ́ wo nínú mítìn kan nìyẹn, nígbà tí wọ́n ní ó yẹ kí wọ́n lè ká lọ sọ̀rọ̀ lórí rédíò, ó yẹ ká, mo ní yàtọ̀ sí tí ìròyìn bá gbé ó dẹ̀ níbọn ṣe máa gbé, ṣùgbọ́n kì í ṣe bẹ́yìn bá ṣe fílẹ̀ náà ṣe máa gbé, torí ẹ ò lè sọ ìlú tá a wà yìí kò sí lè sọ òdodo. Wọ́n ṣe wà ní iléeṣẹ́ rédíò yẹn, wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ torí wípé àwọn kan wà tán mọ́nítọ̀ wọn. Tẹ́ ẹ bá ti lè sọ̀rọ̀ àlùfàǹṣà, àwọn kan ni wọ́n sọ ọ́, táwọn tètè parí náà pa bẹ́ẹ̀ yẹn, wọ́n lè ti iléeṣẹ́ yẹn pa fóṣù 3. Ó yá, wọ́n lè ti iléeṣẹ́ yẹn pa fún odindi oṣù 3. A gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀. Wọ́n ń fi wá yáwó, adẹ̀ lanúlẹ̀ à ń wòran, àwọn akọ́là lanúlẹ̀ o. Ẹ máa gbọ́ o. Mi ò láti ògùn ní jẹ́ fún òde ẹ̀sìn wọn àgbọ̀dọ̀. Kọ́lọ̀ ń ṣàmùwá ní Àmín àṣẹ. àbúrò. Ṣé ní ọ̀rọ̀ ìlú yìí, nítorí pé olú rẹ̀ lálà ni. Àlálà ni o. Báyìí rí tí gbogbo ẹgbẹ́ wa jìbọ̀ lọ yàgò. Ó jìbọ̀ lọ yàgò. A lè sùn ká fọkànbalẹ̀ nílé. Bẹ́ẹ̀ni. Èyí security kò sí. Kò sí. Èyí oúnjẹ kò sí. Kò sí. Petrol ọwọ́ tí wọ́n láǹfààní tá a wá jẹ nínú ìlú yìí. Kò yé mi o. Nígbà ìjọba Nàìjíríà kí là bẹ̀rẹ̀ sí. A tún fi wá yáwó ẹgbà wá o. Kò sí náà, kò sí petrol, kíníkan. Wọ́n wá ń ṣe ọ̀tá wa bí ìgbà tó jẹ́ pé àjámọ̀ kankan. Bí wọ́n jẹ́ pé kì í ṣe ìlú ìlọ́bí wa sí. Àjà kíjọba tètè ronú pìwàdà before it's too late. Ọlọ́run ṣàánú wa ni o, àfi sùúrù. Ọlọ́run á jẹ́ kó tí wọ́n. Ṣé rí páwa nìkan kọ́ là ń pariwo? Ó pọ̀ mí o. Eré ló máa kàn wá. Ló máa kọ ọmọ Nàìjíríà láàárọ̀ yìí. Ẹ ṣeun sà. Lé látàrọ̀ ojú. Ẹ ṣeun àlá. Kì í lálẹ́pẹ́ lẹ́kọ̀ọ́. Ẹ ṣeun bàbá àgbàlagbà. Ó máa ti ẹ̀ máa ní ṣìwé ká. Àmì Ọlọ́run. Ẹyẹ tó kọ̀ mí bẹ́ẹ̀ òun ní tí ọ̀rọ̀ ààbò tí máa ń pariwo ní gbogbo. Ṣé rí páwa kọ́ nìkan là ń pariwo? Ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ lókè àti àwọn gómìnà wa. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Iṣẹ́ àmà lókù gọ́ọ̀mẹ̀ntì. Ìṣàkóso ọ̀pọ̀ wọn. Torí federal gọ́ọ̀mẹ̀ntì nìkan ò lè ṣe. Tí wọ́n ti ọ̀dọ̀ ọlọ́kọ̀ bá gbé bẹ̀. Kọ́mọ̀ ìjọba iná ọ̀pọ̀ ti tàbọ̀ wo bí ìlú ṣe rí. Ọdún ló lè rí ní gbogbo àdúgbò wa. Kódà kò ní sẹ́ni kankan tó rẹ̀ rán. Ṣé ẹ gbọ́? Ṣé ẹ gbọ́? Ilé ìlà ó lágbára wọ́n ti ń ṣèjọba Nàìjíríà. Nọ́mbà 1 ẹ wo ó tó gẹ́lẹ́. Torí mi ìfẹ́ pẹ́ lórí ètò yìí. Ṣé ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn rí? Ó ní wọ́n ti ń ṣèjọba ní Nàìjíríà, ó lélẹ̀ ìjẹ́ nọ́mbà 1 ló lágbára jù.
ó ní ní gbogbo àdúgbò àwọn ní kò sẹ́ni tó rówó rẹran. àdúpọ̀ ilé ọdún wa ò yẹ o bá àti ẹ̀rẹ̀ ẹran bá àpá kínní o wọn a bá pa pásítà sọ bó jẹjẹ tọ́kì náà ló bá pa. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pa àfirọ̀rùn jẹ́ ọlọ́run ò fi wá sínú ìnira. ó yá ó ní ní gbogbo àdúgbò àwọn ó láwọn ò rẹran níbi tó gbé lágbára dé. ẹran yìí wá wọ́n bí nǹkan mi ṣé ìdílé kọ̀ọ̀kan tí wọ́n pẹran gan. tẹ́ ẹ bá wo èrò ẹ wà lẹ́jọ́ lẹ́nu náà lé onílé àlejò ó lágbára jù. wọ́n fẹ́ sọ gbogbo ọmọ Yorùbá wọ́n fẹ́ sọ gbogbo ọmọ Nàìjíríà dá lágbe. wọ́n fẹ́ sọ wọ́n dá lágbe ṣùgbọ́n lágbára Ọlọ́run gbogbo èròǹgbà burúkú tí wọ́n rò fún wa Ọlọ́run ò ní jó ṣe o. àdúrà gbogbo wa gbà. mi ò fẹ́ pẹ́ lórí ètò yìí rẹpẹtẹ. àdúrà wa gbà ojú òní tì wá. mo kí gbogbo yín pátápátá ẹ ṣé àdúpẹ́. ẹ bá mi láìkẹ́ kẹ́ bá mi lọ́ọ̀fù ẹ o. ẹ dẹ̀ bá mi ṣí ẹ kò délé kó dóko. lágbára Ọlọ́run gbogbo ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbòkú ọmọ yín sin o. lẹ́yìn ọdún yìí ire ayọ̀ ìgbéga àṣeyọrí ìbùkún ló máa wọlé tọ̀ gbogbo wa wá. lágbára Ọlọ́run èmi náà ni olólùfẹ́ yín o tí mò ń fẹ́ yín fúnre tẹ́yìn náà fẹ́ mi fáyọ̀ tí ire ayọ̀ ìgbéga àdùnnú tí ò ní tán nínú ilé ẹnì kankan wa. àdúrà wa gbà títí gbà mí ìta tún máa ríra. ire o.